yín tẹ́ bá wo Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó ẹ rí pé àwọn tó máa ń celebrate wọn àwọn tí Ìyábọ̀ Òjó celebrate rí wọn àwọn tó máa ń ní lára dáadáa ẹ jẹ́ kí n fún yín ní sample ẹ wo gbogbo àwọn tó ń bá Ràkúnmí Onígbáná tó máa ń bá polówó ọjà ẹ̀ èwo nínú wọn ló ṣe fíìmù tí Ràkúnmí àbí Ìyábọ̀ Òjó tí wọ́n bá wọn rìpọ́sì ṣe rí àwọn tó ń lò yẹn wọ́n ti ní àṣírí nípa wọn tó fi pín wọn dáhùn ẹ rí pé relationship Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn other artists it was never a balanced relationship kí la máa ń pè ní balanced relationship I rub your back you rub my back kẹ́lẹ̀ bá mọ̀ pé there is fire on the mountain ẹ rí pé relationship Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó it's all about people rubbing their back but they can never rub people's back. Ó ní àǹtí wa kankan tá a máa ń celebrate dáadáa àǹtí wa yẹn wá fẹ́ ṣe launching film ẹ̀ àǹtí wa yẹn wá fẹ́ ṣe no wọ́n fẹ́ preview film wọn ní cinema Ìyábọ̀ Òjó àtàǹtí wa yìí wọn kì í ṣọ̀rẹ́ wọn celebrate ara wọn wọn kíra wọn your comment is very important your comment if you are not commenting I will just off go and speak. Nígbà tí sísá wa fẹ́ ṣe preview film ẹ̀ Ìyábọ̀ Òjó wà lọ a pàdé ní preview yẹn ṣe rántí Ìyábọ̀ Òjó ó tún àǹtí wa yìí ó tọ̀ wọ́n lọ sí Tanzania àti yóò tí kúrò ní Tanzania tó ti bẹ̀rẹ̀ sí ní bayí méjì àti yẹn jẹ́ kò pé ọ̀sẹ̀ kan tí àǹtí yẹn kúrò ní Tanzania àǹtí yẹn ṣe birthday ẹ mú ibi tí Ìyábọ̀ Òjó ti celebrate àǹtí yẹn wá ẹ rí pé látìgbà yẹn làwọn èèyàn wọ́n ti switch kúrò lẹ́yìn àǹtí yẹn torí wípé Ìyábọ̀ Òjó mọ̀ pé òun ti bà ímèjì rẹ̀ jẹ́ kò sí bó ṣe lè lọ́lá tó tí àwọn èèyàn bá ti rí ẹ pẹ̀lú Ìyábọ̀ Òjó ọjọ́ yẹn ló ti ṣubú kó tún máa dìde láyé ẹ ọwọ́ Ọlọ́run ló wà Ìyábọ̀ Òjó dẹ̀ mọ́mọ́ pákéjì ayé ara títí ẹ̀ bẹ́ẹ̀ ó ti step on toes ó ti bà ayé àwọn èèyàn jẹ́ so àwọn èèyàn ti di Ìyábọ̀ Òjó mú. The moment they see you with Ìyábọ̀ Òjó you are a goner. Àǹtí yẹn dé láti pàtí Ìyábọ̀ Òjó Ìyábọ̀ mọ̀ pé mo máa celebrate àti ẹ̀ máa celebrate ni bọ́n torí pé ó fẹ́ kógun jà àǹtí yẹn ó tún àǹtí yẹn lọ àǹtí yẹn ò tí ì kó Tanzania kan tí ń búrí àǹtí yẹn ǹjẹ́ rí àǹtí yẹn pẹ̀lú Ìyábọ̀ Òjó mọ́ ẹ rí pé next thing tá a máa rí ni wípé Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ sí ní búrí àǹtí yẹn London amẹ̀bọ̀ àǹtí yẹn wá ṣe kí ni àwọn náà wá bẹ̀rẹ̀ business bí àǹtí yẹn ṣe tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ promote wedding ọmọ ẹ̀ ṣé kò yẹ kí Ìyábọ̀ Òjó bá àǹtí yẹn promote business dáǹtí yẹn ṣẹ̀ṣẹ̀ gbé wá ẹ ti rẹ́ni ẹni sọ pé fún mi àǹtí yẹn lẹ́ unfollow a lot of people unfollow that a lot of people unfollow that. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí ó sọ nínú fídíò yìí nípa òṣèrébìnrin Ìyábọ̀ Òjó àti Jayé Kútì tó fi dórí Tóyìn Abraham kínú tí ẹ lérò látàrí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sì sọ nípa àwọn èèyàn yìí tí ẹ bá lérò ẹ̀yin èèyàn wa ẹ tẹ̀ sí comment section. tẹ́ bá wo àwọn ọmọ tí Ràkúnmí Onígbáná ti àtàkì yìí dáadáa àwọn ọmọ yẹn ló wà ń ta lẹ́nìí tí Ràkúnmí Onígbáná sọ pé ń celebrate òun ọjọ́ wo làwọn ọmọ yẹn ti ṣe fíìmù tí Ràkúnmí celebrate wọn so ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ yẹ oníyan